Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Aki gbogbo ẹ̀yàn ọmọ ya nínú Islam lọ́kùnrin lóbìnrin jáde gbogbo tí ń jàgbá láyé tí gbogbo Islam wà. Ọ̀rọ̀ mi yóò ní pọ̀ níwọ̀n bá sókí akólówó rí wa. Bàbá rí, bàbá dùnnú, bàbá àlùbáríkà, alájàdí, afẹ́nifẹ́re, bàbá onírú aláníyàn rí, eléyìí tó rí rí bá tó pọ̀ tí gbogbo ẹ̀ fi wá dí bí ṣe ní báyìí lónìí. Bàbá Mufti Ọlọ́run ní jẹ́ máa padà síbú. Àbùkù ní kàn yín, èrò tó ní ṣẹlẹ̀ lérí ọlá mi ìtẹ̀tara wọn jáde ọlá àwọn àfáàyàn wájú Ọlọ́run ẹ̀ ní kúrú lẹ́mí ẹ̀mí yóò gùn látàrí ẹ̀sìn ẹ̀mí gúngùn àláfíà ara ìfọ̀kànbalẹ̀ bíbà ṣírí táyé tinú sàárè tíjọ́ bí dàlí kíámọ̀ Ọlọ́run bá fi ta bá Mufti lọ́rẹ̀ àtẹ̀yìn àtàwọn ọmọ yín àtàwọn ọmọ yín àtàrọ ọmọdọ́mi àti gbogbo tí ń jẹ́ olùfẹ́ àti gbogbo tí ń jẹ́ fáǹsì gbogbo àgbáláyé Ọlọ́run ìjà rí kúkú rẹ̀ mèrè tó ní ṣẹlẹ̀ nìkan kan wá lérí ọlá àná Muhammad ọlá àwọn àfáàyàn wájú Ọlọ́run ẹ̀ ní rí kúkú rẹ̀ mi ò ká kó ní sẹ́yìn fún wa ọlá àná Muhammad ọlá àbá alájí àgbà ọlá Sheikh Adam ọlá àbá Sheikh Miskin ọlá àbá wa Yusuf lágbàjọ ọlá àfá àgbà Sheikh Alimi ọlá ọgbà ọlá àfá àgbà Obakir àgbàgbà ọlá ọgbà àwọn ẹni rí ọlá jíríjísù ọlá kókó bí ọlá àbá Abíngọ́rẹ̀ ọlá gbogbo àwọn làrí Ọlọ́run tọ́lọ́ fi sọ̀rí ìlú kọ́ rí ọ̀rọ̀ àfi bẹ́ẹ̀ lọ́run fún bàbá Mùlánà Mufti Diyar má jẹ́ máa padà síbi tọmọtọmọ àtọmọ ọmọ yín àtàwọn ọmọ àti gbogbo tí ń jà olólùfẹ́ gbogbo tí ń jẹ́ wúlò àfààyàn gbogbo àwọn tí ń fẹ́ Ọlọ́run lára yín pátá àtẹ̀yìntàmọ̀ Ọlọ́run àdúrà Ọlọ́run jọ máa bá wọn náà ọ̀là la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam yìí ní sókí náà lé alábòsí ẹ̀dá mànáfìkì tóun náà ti gbowó táwọn òpin kóun náà lọ bọ́dún gbà wọ́n náà ò ní sọ̀rọ̀ ń pẹ́ nìyí ká yí mọ̀ sọ pé òótọ́ ni torí pé kó súnmọ́ wa ó bá wa jọ bá a mú àwọn tó dẹ̀ tẹ̀lé pọ̀ àwọn tó tẹ̀lé pọ̀ kó tó dọ́dọ̀ wa àwọn tó tẹ̀lé pọ̀ kó tó dọ́dọ̀ wa tá à ní máa kà á tí kálukú náà ti máa ń nì àmọ́ kò ṣe ní táyé mọ̀ ní Tìjàníyà láfíríkà lónìí ní Nàìjíríà lónìí ní Kwara State lónìí tó ju Mùlánà Mufti Diyar lọ ṣé oṣù Faruk oníkìjìpá Al-Miskin Billah OON bàbá àlàyé mọ̀ lóṣù fi tọ́ lámìlà kámbẹ́ tó gbajúmọ̀ ń bẹ gbogbo àgbáláyé so ká máa rẹ́ nìkan alábòsíkà tóun náà ti gbowó ẹlẹ́kẹ̀ẹ́ bántúbántú ẹni òfò kan ẹni táyì rẹ ti bàjẹ́ tó ń wọ ẹni kúnra ẹni àbùkù ẹni yẹ̀yẹ́ aláìmoore ẹ̀dá aláìmoore aláìjẹ̀fẹ́ nínú lẹ̀ alábòsí ẹ̀dá mọ̀náfìkì kọ́ máa sọ̀rọ̀ ìyẹn ó rí ọ́ àmọ́ gbà tó rí ọ́ ọ̀rọ̀ tó ń gbọ́ nínú ilé ọ̀rọ̀ ń lágbá gabi tó ròyìn tán sẹ́ndì sí ọ́n bí tẹ́ wà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ń lágbá ẹ máa gbọ́rọ̀ alábòsí fa ntọ́ ń gbọ́ lágbá ó ṣe wá ọ̀dà kó kílẹ̀ rẹ̀ kọ́ sọ táwọn tó bá ń gbọ́ kọ́ sọ fáyé alábòsí abatẹnijẹ́ ni òfò àkọ́kọ́ ní ẹlẹ́kejì mbẹ́ ó ní tó òun máa ń kírun ṣe ò lẹ́yìn pé wọ́n kọ́ ọmọ tó ń ṣe wọ́n rí pé ó ti sìn ká báyìí sọ ayé sọ kí wọ́n á ní ọfẹ́ kílẹ̀ ààrẹ kí tún ní ìbàjẹ́ tiwa tó fẹ́ mú lérí owó tó ti gbà tẹ okú mọ̀ páyé mọ̀ pò súnmẹ́ nìyí ṣẹlẹ̀ tó bá dẹ̀ súnmọ́ yẹn ayé òbí àtọ̀run tó yí kí wọ́n á ní ọ̀sán pa yóò wá rí wọn tì ní ṣe bí afẹ́nù tẹ fẹ́ lónìí Ọlọ́run ó yẹ ẹyẹ rẹ láyà tàlì kí á mọ̀ ní àbùkù tí ó kàn yóò tàtẹ̀yìn títí yóò ju èyí títí ń kàn lọ èyí tí ń kàn ní àbùkù yóò tó èyí tó fẹ́ ra wọn léyìí èyí tí ó tún máa kàn ó tó ju èyí tí ó tún máa kàn lọ àti wà tààrọ̀ ọmọdọ́mọ rẹ ọ wá ń sọ pé ibi kan tẹ wà tẹ́lẹ̀ wọn yé kírun ó ti yé wọn mọ ní ṣéwù kan gbé ni ọfọlọ́run búrò fún àwọn ọba yín kan búra ń lọ ni ó ti yé so wọ́n máa ń kírun tiẹ̀ kọ́lá mọ̀ tẹ̀tọ́ pé ṣé Tìjàní gbé ṣé Ibrahim gbérun ó ti yé so wo pé ó ṣe kọ́ rí ọ tó wo kírun tiẹ̀ ní táwa ni é kírun Mùlánà Mùsùlùmí Faruk táwa mọ ẹlẹ́sìn bàbá ẹlẹ́sìn Ọlọ́run ni gbogbo ayé tèmi ló pẹ̀lú ọláìgbà tá a ti ń bẹ pẹ̀lú wọn láyé èmi ò rí gbà kan tá a kírun láyé àtàlọ́wọ́ àti ń ta ni àtàlọ́wọ́ àti inú ni àtàlẹ́yìn ó dín ní kò sí tí bàbá máa jẹ ẹran tó jù òrùn kíkí lọ èmi ò rí wúlà fún àkànlẹ́yìn Mùlánà rí láyé mo fi Káàbọ̀ ọba tí ó pa mí tó jí mo fi búra tá a kírun rí láyé ṣòkà adélékè bántúbántú ẹ̀ka bí ẹ̀kẹ́ bí láti ọ̀fẹ́ fẹ́ kẹ́ ọmọ àlè rẹ̀ wé ọmọ ajá ìsàlù nítorí pé ọ̀fẹ́ kílẹ̀ àbí tí wọ́n kọ́ ọmọ ibi tó ti lọ bílọ́ọ̀gì tó ń ṣe
ó ti yẹ kó wá fẹ́ ṣàfùmọ́ rẹ̀ kó tó máa mọ̀ fi ṣèbàjẹ́ nìkan alábòsí ni ọ́ o ẹ sì bẹ̀rẹ̀ àtibọ̀tán òsì ló ń fi kùránì búra ó ní kùránì ló ń ké ò ní kankan kùránì ló nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ jáì ló nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ níbi tí wọ́n ń kọ́ ọmọ yìí kọ́ èyí tọ́lọ̀ ń tú àṣírí rẹ̀ yìí kọ́ sọ́rọ́ sì fi mọ lẹ́sìn rẹ̀ tọ́lọ̀ fi ọ̀hún ẹ̀sìn rẹ̀ tọ́lọ̀ fẹ́ tú yìí kí tó ní ìbàjẹ́ ẹni tó tún fẹ́ máa mú mọ́ ìwé ẹni ìbàjẹ́ ẹni àbùkù ẹni yẹ̀yẹ́ kí ló táyà èèyàn bẹ̀rù ọlọ́run báyìí ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù àtibọ̀tán ṣe é mọ̀ pé ikú ń bẹ ní ikú ń bẹ ẹ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ tó ń gbọ́ adúlú ẹ́sìkì tó ń ẹ́sìkì rẹ̀ yìí tó bá ìdójú ẹgbẹ́ làánà sọ ẹ sójọ tó kọ́ ọmọ nbì kan tájọ wà ń bẹ̀ ni tí wọ́n pe dókítà fún ọjọ́ náà èmi mo dúró inú mọ́tò tí ọjọ́ náà tó o bá gbàgbé ó tún ní ìlú kan tá a lọ náà àní dákọ̀ rẹ̀ àmọ́ tó bá gba ká dákọ̀ èyí tó wí á dákọ̀ gbogbo ẹ̀ ó ní tí wọ́n ṣe fún ọ wọ́n nípa tán kólérì rẹ̀ aláìmoore ẹ̀dá aláìmoore ẹ̀dá bùtùlùbùtùgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́jẹ́ kí oró ṣọ́ àwọn ńláńlá hùn gbogbo orú yín tẹ́jẹ́ kí oró ṣọ́ àwọn ńláńlá hùn ṣe náà ní irú yìí náà ní ẹ̀yin alábòsí yìí náà ní ẹ̀yin aláìmoore ẹ̀dá yìí náà ní ẹ̀yin alábùú tẹ́jẹ́ kí oró ṣọ́ àyàn ṣe náà ní ẹlẹ́kẹ́ bántúbántú wa lọ́rọ̀ tó ń gbọ́ lágbá nínú ilé tí wọ́n wà gbogbo tán fi ránṣẹ́ ṣe ọ́ lágbá ń jọ́nà wọ́n sì ní àrùkúrádẹ́ wọn ni ẹ má gbọ́ wọn ni wọ́n pé wádìí òfin tó tó náà ṣé tí wọn ò ṣe fún gbàtí kò ṣe ọmọ aṣọ ńgbà tí kan ṣe ọ pẹ̀lú bọ́ọ̀lù ṣe pọ́n lẹ́nu lẹ́yìn bọ́ọ̀lù ṣe dé ẹni yìí ní ọ̀bẹ ní àpọ́n ní ọ̀bẹ ó lo yìí wọn débi pé ó lo pàtó sì ní yìí sọ gẹ́gẹ́ bí àníyàn rẹ tó tẹ̀lé ọ ní gbogbo tó ń wá ń wí wá ń jọ wá lójú lórí gbogbo tó ń wí ń jọ wá lójú gan bá tẹ nìkan ibẹ̀ wọ́n mọ̀ ní ṣé wùgbé ẹ má kírun níbo wọ́n ti sọ orú ẹ̀ fún oríláyé níbo wọ́n ti ní ẹ má kírun ṣé wùgbé ìròyìn ó ti yẹ yọ̀ọ̀dà kọ sọ orú ẹni bẹ́ẹ̀ òtún rẹ́ni àwọn tó tẹ̀lé pọ̀ kó tó dọ́dọ̀ wa àwọn tó tẹ̀lé pọ̀ yọ̀ọ̀dà kọ sọ orú ẹni bẹ́ẹ̀ kó kílíà rẹ̀ ọ̀rọ̀ mi ò ní jù báwọn lọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh.